pẹ̀lẹ́ gbogbo ilé, èmi ọmọ yín ni àbúrò yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ṣàlàáfíà lẹ́wà, ilé ńkọ́ àti ọmọ àti iṣẹ́. Kí ni Títílọpẹ́ fẹ́ wá bá wa sọ lẹ́nu? Àkíyèsí tí mo ṣe ni wípé àwọn ọ̀dọ́ wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà, ìyẹn àwọn ọmọ wa láti 13, 14, 15, 16, 17. Ẹ mọ̀ pé tó bá ti pé 18 la lè sọ pé ẹ jẹ́ ká jọ̀wọ́ ẹ̀ sílẹ̀ díẹ̀ ní ìbáwí. Àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n sọ wípé ilá kò kí ń ga ju onírè lọ. Àkíyèsí tí mo dẹ̀ ṣe ni wípé ọwọ́ tí a fi tọ́ àwa òbí òun kọ́ la fi ń tọ́ àwọn ọmọ yìí. Wọ́n máa sọ wípé ẹ má nà wọ́n, ẹ má ṣe gbá, ẹ má ṣàwo. Òun náà ni gbogbo nǹkan fi ń bàjẹ́ lọ bó ṣe ń bàjẹ́ yìí. A sọ wípé gbogbo ìgbà náà ni nínà, àmọ́ nígbà míì tẹ́ bá wo orú ọmọ tẹ́ ní, ẹ máa wo pé ọmọ yìí ṣé ọ̀rọ̀ lélẹ́ tí ń gbọ́ òun ni ọmọ yìí máa fi gbọ́rọ̀, àbí ṣé ọmọ yìí ṣé ìbáwí punishment gidi òun lọmọ yìí máa fi gbọ́rọ̀, àbí ìbáwí pé kẹ́ dá dùbúlẹ̀ kẹ́ nà òun ló máa fi gbọ́rọ̀. Ẹ máa yẹ̀wò èyí tí ọmọ yìí máa fi gbọ́rọ̀. A máa rí wípé àwọn ọmọdé òní ọ̀pọ̀ nínú wọn èyí tí ò tí tó kó máa mọtí a máa mọtí, èyí tí ò tí tó kó máa mu sìgá ò tiẹ̀ dá. A máa rí wọn á jókòó, wọ́n á máa mu ṣíṣà, wọ́n máa ṣe fídíò ẹ̀, àwọn òbí á dẹ̀ máa rí ariwo nìkan lọ́mọ máa pa. Láyé àtijọ́ tí irú eléyìí bá ṣẹlẹ̀, wọ́n máa ń sọ wípé èèyàn kan òun ló ń bímọ, àmọ́ gbogbo ìgbà òun ni ó ń tọ́. Gbogbo àwọn aládùúgbò wọ́n á dẹnu bo ọmọ yìí, wọ́n á bá wí. Àwọn ẹlòmíì gan wọ́n á da dùbúlẹ̀, wọ́n á nà wípé ohun tó ń ṣe yìí kò dáa. Àmọ́ láyé ìsìn ẹlòmíì má bá mi nà ọmọ mi ni, ẹ má bá mi bá wí, òbí mi gan lá máa gbè lẹ́yìn ẹ fi sílẹ̀, ó yí kéré yìí náà, ó yí kéré yìí náà. Òun ló jẹ́ kí àwọn ọmọ yìí kọ́ máa bàjẹ́ sí. Ọmọ mi á lọ tó bá máa fi dé ẹ ti rí pé ó ti yà tàtú sára ní ọmọ tó jẹ́ wípé ó yìí wà ní abẹ́ yín. Ẹ̀yin òbí mo wá fẹ́ rọ̀ yín ni o, ẹ má jẹ́ ká káwọ́rọ̀ o, nítorí wípé à ń káwọ́rọ̀ yìí náà ni ẹ má bá wí. Òun ló ń jẹ́ kí gbogbo ohun kó máa bàjẹ́ lọ bó ṣe ń bàjẹ́ yìí. A máa jókòó, a máa rí fídíò míì láwọn ọmọ míì tí wọ́n ti bóra wọn sí òwò lọ́mọ tí ò tí ì tó ọjọ́ orí kó máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, á bóra wọn sí òwò, wọ́n á ṣe fídíò, á máa sọ wípé kọ́ má nà kọ́ fi sílẹ̀ kíní kan ọmọdé ló yìí ń ṣe, ọmọdé ló yìí ń ṣe, ọmọdé ló yìí ń ṣe. Òun ló jẹ́ kí àwọn ọmọ yẹn bàjẹ́. Ẹ̀yin òbí mo wá fẹ́ rọ̀ yín ni o, ní àsìkò táwa yìí a ní láti padà sí ìbáwí àtijọ́, èyí tó jẹ́ kí ẹ̀yin òbí gan kó jẹ́ kẹ́ wà ní ipò tí ẹ wà yìí, tó jẹ́ wípé ẹ fi di ohun tí ó dára lọ́jọ́ òní. Nítorí pé ìbáwí àtijọ́ yìí òun náà ó ní ìwúlò títí ẹ̀. Ìbáwí àtijọ́ yìí àwọn òbí wa nígbà míì wọ́n á dá wa kúnlẹ̀, nígbà míì wọ́n á fún wa punishment, nígbà míì lílù ni ọmọ yìí ló máa fi gbọ́rọ̀. Nítorí ìdí èyí wọ́n á fẹ́ rọ̀ yín ni ẹ wo irú ọmọ tẹni, kẹ́ wo irú ìbáwí èyí tí ó tọ́ sí, kẹ́dẹ̀ ṣe nígbà tí ó tọ́ àti ní ìgbà tí ó yẹ. Òbí mi pé wípé báyìí lọmọ yẹn ń ṣe níléèwé, a máa sọ wípé rárá ọmọ mi ò ń ṣe bẹ́ẹ̀, wọ́n máa gbè ní ẹ̀yìn ọmọ ọ̀gẹ̀dẹ̀ ó ń bàjẹ́ lọ, à ń sọ wípé ó ń pọ́n. Ẹ jọ̀ọ́ mo fẹ́ rọ̀ wá ni o, nítorí pé tí gbogbo wàhálà ìbá dé lẹ́tọ̀ọ́ gbogbo wa la máa jẹ nínú ẹ̀. Ẹ má dẹ̀ jẹ́ wípé tó bá ń bọ́ ọmọ yín wí ẹ máa gbè lẹ́yìn kò ń ṣe bẹ́ẹ̀, kò ń ṣe bẹ́ẹ̀. Mi sọ pé ká má jẹ́rìí ọmọ yín o, àmọ́ tèmi ni wípé ẹ bá ọmọ wí ní ọ̀nà tí ó tọ́ àti ọ̀nà tí ó yẹ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, a dẹ̀ ní jẹ̀bi lórí àwọn ọmọ wa. Mo nífẹ̀ẹ́ yín o, ẹ má gbàgbé láti share fídíò yìí ní YouTube àti ní Facebook àti ní Instagram. Ní Instagram Dàda Títílọpẹ́, ní Facebook Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ó dìgbà a ò ní pàdé ayọ̀.